Gbogbo ẹ̀yin tí wà lórí ìkànnì yìí ẹ kú dédé àkókò yìí. Ẹ jẹ́ máa kí wa wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta, àsìkò ìsinmi ọjọ́ òní yìí. Lágbára Ọlọ́run kò ní jẹ́ àṣemọ fún oko wa lágbára ọba mi òkè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀yin ń wò wá lórí ìkànnì yìí, ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Mo really appreciate gbogbo ẹ̀yin àgbààgbà tí ẹ ń wò wá àti ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi òye gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn àti ètò tá à ń ṣe lórí ìkànnì yìí. Àkọ́kọ́ ná, ẹ jẹ́ n kọ́kọ́ sọ eléyìí nítorí ẹnìkan sọ nínú comment section wípé ẹ̀yin blogger kéékèèké yìí, ọ̀dọ̀ wíwá sórí ìkànnì ayélujára, ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́, most especially YouTube, ẹ lè pè ní blogging. Ṣùgbọ́n ẹ jẹ́ n sọ fún yín, oníròyìn ni mi o. A lè kéré lójú, ṣùgbọ́n pẹ̀lú ìrírí ọdún, kì í ṣe ọdún tó kéré díẹ̀ náà. Bí n bá wá sórí ìkànnì YouTube tájọ wá ń jíròrò lórí àwọn ìròyìn kan tàbí ìkejì tó ń lọ káàkiri, eléyìí tí òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ò fààyè gbà wá lórí rédíò, òun náà là ń gbé wá fún ẹ̀yin olólùfẹ́ wa níbí báyìí, ká lè jọ jíròrò rẹ̀, ká lè jọ sọ fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. Ẹ mọ̀ wípé orí rédíò wọ́n ní òfin, eléyìí tí àjọ kan tí a ń pè ní Nigeria Broadcasting Commission (NBC) tí wọ́n ń ṣe àmójútó rẹ̀. Orí tẹlifíṣàn wọ́n ní òfin. Fún ìdí èyí, ó níbi tá a sọ̀rọ̀ dé, ó níbi tá a jíròrò dé, ó níbi tí a fẹ́ ọ̀rọ̀ lójú dé. Ṣùgbọ́n fún àǹfààní wípé a ní social media, káwa náà wá lò ó fún àǹfààní orílẹ̀-èdè wa, fún àǹfààní ilẹ̀ Yorùbá. A gbọ́dọ̀ wá rí nǹkan tó mẹ́hẹ ká máa sọ ọ́. Tá a bá sọ ọ́, bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí wa, bẹ́ẹ̀ bú wa, látara ẹ̀ ni àwọn èèyàn ti mú ohun tí ò dáa tá à ń ṣe, tá a sì ṣe àtúnṣe. Ẹ mọ̀ wípé fọ́nrán fídíò tí mo kọ́kọ́ ṣe lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀, mo ní máa gbìyànjú máa tọpinpin ẹ̀. Bí o tẹ́ mọ̀ wípé fọ́nrán fídíò kejì ó ti jẹyọ jáde, mo tọpinpin ẹ̀, mo sì rí fọ́nrán fídíò kejì. Ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti inú ilé kó tó di pé wọ́n jáde wá síta. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà ẹ gbọ́ kẹ́ ẹ dájọ́ o. Ẹ wo fọ́nrán fídíò tí mo ṣe lẹ́ẹ̀kan. Fọ́nrán fídíò eléyìí náà ẹ gbìyànjú kẹ́ ẹ wò dópin o. Nítorí pé Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n ti pàdé nínú VIP room, ibi tí wọ́n máa ń kọ́kọ́ wà kó tó di wípé wọ́n jáde lọ sí gbàgede. Kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ti kọ́kọ́ wà níbi reserve place yìí pẹ̀lú àwọn tọ̀kùlùlù kó tó di pé Aláàfin Ọ̀yọ́ wọlé. Wọ́n kíra wọn dáadáa, wọ́n kíra wọn, wọ́n bára wọn sọ̀rọ̀, wọ́n rẹ́rìn-ín síra wọn. Ẹ jẹ́ n fi fọ́nrán fídíò yẹn kí n kọ́kọ́ sáré fi wọ̀n yín láàrin ìṣẹ́jú kan kẹ́ wo ohun tó ṣẹlẹ̀ ńbẹ̀. Kẹ́yin ará ilé náà fúnra ra yín, kájọ wá padà wá, kájọ wá sọ̀rọ̀, kájọ wá dájọ́. Ẹ ṣeun púpọ̀. Ṣé bẹ́ẹ̀ ti wò ó? Nígbà tí wọ́n jọ pàdé nínú ilé tí kò sí àfihàn wípé èmi ò gbọ́ tiẹ̀, wo ò gbọ́ tèmi ṣẹlẹ̀ láàrin wọn. Wọ́n kíra wọn dáadáa. Wọ́n bára wọn sọ̀rọ̀. They exchange greetings. Kódà kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tún kí àwọn tó wà lẹ́yìn wọn. Aláàfin Ọ̀yọ́ náà kí gbogbo àwọn tó wà pẹ̀lú kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀.
nígbà tí wọ́n dé bá wọn ńbẹ̀. Nígbà tí wọ́n máa jáde sí gbọ̀ngàn, kábíyèsí Ògúnwùsì, kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀, àrólé Oòduà, àwọn ti wà nínú gbọ̀ngàn yìí kó tó di pé Aláàfin Ọ̀yọ́ jáde wá. Àwọn ti jókòó. Ẹ jọ̀ọ́, nígbà tí Aláàfin Ọ̀yọ́ ń bọ̀, àwa tá ò mọ̀ wípé wọ́n ti kíra wọn nínú ilé tẹ́lẹ̀. Ṣé mọ̀ wípé gbogbo wọn tí wọ́n wà nínú gbọ̀ngàn yẹn, wọn ò ní access sínú ilé tí Ọọ̀ni àti Aláàfin wọ̀ yẹn o. Wọn ò mọ bí wọ́n ṣe kí ara wọn, wọn ò mọ bó ṣe ṣe, wọn ò mọ bóyá wọ́n lejú mọ́ra wọn, bóyá wọn lejú mọ́, bóyá bá ara wọn jà, bóyá wọn bá ara wọn jà, bóyá kíra wọn, bóyá wọn kíra wọn. Ṣùgbọ́n ohun tí àwọn ènìyàn rí níta gbangba yẹn, ṣé mọ̀ pé òun ni wọ́n máa fi fojú wòye nǹkan tó ṣẹlẹ̀ gangan. Èmi wò wípé bí Aláàfin Ọ̀yọ́ ṣe débẹ̀, ọ̀rẹ́ mi kú jókòó ń bẹ o, ṣe gbogbo ẹ̀ ń dùn. Wọ́n máa ń mọ bó ṣe máa ń bára wọn sọ̀rọ̀. Wọ́n mọ nǹkan tó máa ń bára wọn, a kò máa ń rí wípé wọ́n máa ń jẹnu síra wọn rí, wọ́n dẹ̀ rẹ́rìn-ín. Ó ṣeé ṣe bóyá wọ́n kàn múra wọn ṣeré ni. Ẹ ṣèyẹn lé ní o. Wọn ò ṣe bẹ́ẹ̀ ní wípé àwọn ti ríra wọn behind the scene before the play. Kí làwọn èèyàn fẹ́ jọ́ọ̀jì lé lórí? Ẹ ṣe ní number 1. Number 2 ni wípé ẹni tó máa kọ́kọ́ jókòó kó tó di pé Aláàfin Ọ̀yọ́ jókòó, kò jókòó sí ẹ̀gbẹ́ Aláàfin Ọ̀yọ́ àbíkẹ́sẹ̀ ẹ̀gbẹ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀. Àwọn tí wọ́n fi síìtì yẹn síwájú, they expect these kings kí wọ́n jókòó sẹ́gbẹ́ ara wọn. Àyè kan là wọ́n, ìjókòó kan wà láàrin méjì tí kò séèyàn kankan ń bẹ̀. Ẹ ṣèyẹn ní méjì. Kí ni ojú ìwòye táwọn èèyàn fi wò ó? Ìkẹta bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tí Aláàfin Ọ̀yọ́ jókòó. Wọ́n concentrate bẹ́ẹ̀ ni wípé kò sọ́ba bíi tiwọn, kò sí kings like him lẹ́gbẹ̀ẹ́ wọn. Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà, àwọn náà ṣe bẹ́ẹ̀ ni wípé kò sí Aláàfin lẹ́gbẹ̀ẹ́ wọn. Ẹ wá jọ̀ọ́, ẹ̀yin amòye, ẹ̀yin ará alé, what will people think? Àwọn kan máa ń sọ pé tó bá sọ wípé Ọlọ́run rí mi, jẹ́ kéèyàn náà rí ẹ. Àwọn kan wà, wọn ò ní àǹfààní sí ibẹ̀ ṣe ti kọ́kọ́ pàdé ara yín nínú ìyẹ̀wù. Ń tẹ́ ẹ ṣe ń ta gbangba la rí. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà, gbogbo fọ́nrán fídíò tá à ń ṣe yìí, they will never come across it. Fọ́nrán fídíò tó padà jáde wípé wọ́n ti pàdé nínú ìyẹ̀wù before kó tó di pé wọ́n jáde, they will never come across it. Ohun táwọn ti rí yẹn, òun ló máa rẹ́gísítà sí wọn lọ́pọlọ. Ẹ wá wò ó, ṣé àwọn èèyàn wá ní wá máa tẹ̀síwájú wípé ìjà ń ṣẹlẹ̀ àbí gbọ́nmisómi ò tó ń ṣẹlẹ̀? Ókè, ìkẹta bẹ̀rẹ̀, ṣé ká sọ wípé kíkí táwọn méjèèjì kíra wọn nínú ìyẹ̀wù yẹn kò dénú? Àbí they don't have choice? Èmi ò sọ wípé nǹkan tí ọba kìíní àti ọba kejì, kí n máa sọ pé ọba kìíní ọba kejì, ọba kìíní àti ọba kìíní, nítorí pé we people a ti bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀bi lé àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí jáde wá sọ, a ti bẹ̀rẹ̀ sí ní dá lé wọn lórí. Ẹ fẹ́ fi méèkì owó ni, tó a bá fi méèkì owó, we make money. Tá ò bá dẹ̀ fi méèkì owó, a fi méèkì, ṣùgbọ́n tí wọn ò bá sọ síta, báwo la ṣe fẹ́ jíròrò lé lórí?
ṣé ẹ mọ̀ yìí pé tí wọ́n bá sọ síta, fọ́nrán fídíò kejì tó jáde yìí ó lè má jáde. Tí àwa tá à ń sọ síta tá ò bá sọ síta, ó possible kí nǹkan ti máa ṣẹlẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ kí wọ́n tètè adjust. They might not adjust. wọ́n máa ń pèèyàn ṣàkíyèsí ni. o á yàtọ̀tọ̀ síra wa o. Àwọn ẹlòmíì máa gbé nígbé ìbàjẹ́, àwọn ò gbé nígbé ìbàjẹ́ o. Lórí ìkànnì yìí, ìgbé tèmi bá ń gbé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá, òun náà ni ìgbé tá a lè fi jọ wá ojútùú sí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, tó lè fi mú ẹni tí tó jẹ́ pé ojútùú ẹ̀ yóò mú ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ dákun. A gbà wípé kò sí gbọ́n mi sí omi òtó láàrin kábíyèsí méjèèjì, ṣùgbọ́n àti nínú ìyẹ̀wù yín tẹ́ ti ń dì mọ́ra yín, àti ní gbangba tẹ́ ń ṣe bẹ́ẹ̀ nípa ẹ̀mọ́ra yín rí, ẹ jọ̀ọ́ ọ̀nà méjèèjì ní kẹ́ ẹ ti jọ máa ṣe papọ̀. Ẹ já padà wá rí yín ká padà wá sọ pé àtẹ̀wá máa rin wọn mọ́, wọ́n ti máa ti gún régé gan. A gbà wípé ẹ gún régé o, bẹ́ẹ̀ ṣe ń ṣe nínú ìyẹ̀wù yẹn, ẹ máa ṣe níta gbangba náà. By that time, ẹ̀yin náà wá wò ó tẹ́ bá wá ń ṣe níta gbangba, kẹ́ wá wò bóyá àwọn tí ń gbéròyìn, àwọn tí àwọn ará ilé pè ń bloggers, bóyá wọn ò ní gbé. Bóyá wọn ò ní gbé. Ìròyìn tí ò dá ló tà jù lóòótọ́ o. Nítorí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lọ́ndà comment section yìí, ìròyìn tí ò dá náà ni wọ́n ń wá. That is the reason why tó jẹ́ wípé àwọn bloggers, àwọn oníròyìn lọ́ ṣe ń gbéròyìn tí ò dá jáde wá fún yín. Tẹ́lómi bá rí àkọ́rí ìròyìn tó bá dùn, tó bá lọ straight forward, they will never click on it and to watch. Ṣùgbọ́n tó bá gbọ́ nǹkan tí ò dá báyìí, they will click and watch. Kí ni wọ́n fẹ́ wò? Wọ́n fẹ́ wo bàjẹ́, wọ́n sì fẹ́ wo ìṣubú ẹ̀dá ọmọlàkejì wọn. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Kìnẹ́kan lórúkọ bàbá mi, Ìṣọ̀lá Akérèfínúṣọgbọ́n ló kọ mi. Títí dìgbà tá a fi pàdé, Olómi Ọgbọ́n ló sọ pé ọ̀sẹ̀ yá dára fún wa. Ayẹ̀ wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀. Ó dàbọ̀.